kódà fà kọ́mọkọ́mọ kéwù tẹ́ bá bẹ̀rẹ̀ àbòsí wèrè ẹ máa ń wòròwòrò nígbà tí gbogbo àwọn ọ̀rẹ́ àwọn àfẹ́ àwọn akẹgbẹ́ tí wọ́n bóde tí ń bẹ ẹni ẹlẹ́ni ló kọjá tí ń fojú olóore gúgi ojú ẹ fọ́gbà ní àbètí rẹ di. sójú ẹ fọ́gbà ní àbètí ẹ di àbí sọ oníṣẹ́ tó fẹ́ gbé fún mi kákọ́ mọ́ kéwù yìí sẹ́ ké mọ́ gbẹ́jú síbẹ̀ ni. arábìnrin lẹ́kṣọ́rà ní mi tí mo gba dìgírì mo tún gba dọ́kítọ̀ in my business. inú ara sẹ́tàsì gbà nìkẹ́nìkan bẹ́ẹ̀ máa ń pè àpèmọ́ra burúkú mọ́ ìsìláàmù lára kárí jẹ́ tiẹ̀ mi délé ìmí délé. Nítorí ọjẹ́ nothing concern me about you about ni àbí about. Gbogbo èèyàn ẹjọ́ torí tọ́lọ́ ẹ jẹ́ kú onídìí àbòsí ẹ jẹ́ á lo ìfẹ́ ẹ jẹ́ á lo ìṣọ̀kan mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ sì ọba pawápọ̀ àwọn nǹkan bí ìpawápọ̀ o. bẹ́ẹ̀ sì ọba pawápọ̀ àwọn nǹkan bí ìpawápọ̀ ẹ má jẹ́ àmúra wa lọ́tà ẹ má jẹ́ àgbẹ́kòtò ogún fúnra wa ẹni tó lọ fẹ́ pè sínú Islam tó o bá ti mú lọ́tà bó ló ti fẹ́ gbọ́ tiẹ̀ yé ẹni tó lọ fẹ́ bá sọ̀rọ̀ ayé ẹ̀ tó o bá ti mú lọ́tà bó ni o ti farabalẹ̀ fún ọ. Báwo ni lọ́pàá omi yẹn fún díẹ̀ ayé sí tán. Olúṣọlá Yusuf èmi ọ̀sàsìmú ìdílé ilẹ̀ ń sàṣírà yín o. àfọ aláṣìírí ni wá lóòótọ́. èmi ọ̀sàsí o mo tún wá ń rọ̀ yín lẹ́ẹ̀kan sí mo tún ń rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń pọn mú ìdí ìtàbà nígbà ẹ méjì á fi lọ ọmọlàkejì mú ìdí ló ti yọ ọwọ́ tó yọ yìí ẹ wo iye ìṣẹ́jú tó fi bá ta lọ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ bú ẹ wo ọ̀ràn ìrántí tó ń wí lọ́nláì bẹ́ẹ̀ bá jókòó tẹ́ ẹ rí pé tẹ́ ẹ rò wípé báwọn kan bá tiẹ̀ fẹ́ máa bá Àgbàlá Gabriel ló kọjá arákùnrin yìí òótọ́ ló jẹ́ kìrìsìtẹ́nì mú ìdí ìtẹ́ pè lọ́mọ ìyá yín age of 40 years tó lò wọ́n ṣẹ̀ṣẹ̀ kankan rí sọ ọmọ ìyá yín nù ọmọ ìyá wo lọmọ ìyá wèrè ẹnì kan wá kọ́lé fún ọjọ́ tí wọ́n jọ pàdé mọ́ sọ fún yìí Àgbàlá Gabriel ní òpólò Jésù fún kò ní ọmọ àgbà Jésù sínú ayé ẹ kò ní ọmọ bọ̀ ṣọ́ọ̀ṣì ó rí bó ṣe rí lọ́lẹ́bí àti sàánú ẹ̀. ó rí bó ṣe rí ìlọ́lẹ́bí àti sàánú ẹ̀. èèyàn wá kọ́lé fún yàn odidi ilé tí gbogbo èpè rẹ̀ pé ó fẹ́yàwó fún aya rẹ̀ wọ́n sì ṣọ́ọ̀bù fún. wọ́n sì ṣọ́ọ̀bù fún wọ́n lọ ọjà bẹ́ẹ̀ ó wá padà
ò tún ní fírídọ́ọ̀mù lọ́dún tọ̀hún oore wo lẹ́yìn rò pé ẹ lè ṣe tẹ́ẹ̀ ní jẹ̀bi wọ̀bẹ̀ oore wo gbogbo tá a wáyé wá ṣe ẹni Ọlọ́run lu Àgbàlá Gabriel fún Muyideen láti rí ṣe tí ó dẹ̀ rí kankan ṣe kó tó pàdé arákùnrin yìí. ẹ jẹ́ bàbá mi dọ̀kútà bẹ̀yìn TikTok máa padà gbé èèyàn méjì ọ mẹ́ta wọlé TikTok mo fẹ́ kẹ́ ẹ bá mi dá sọ̀rọ̀ yìí. ọwọ́ akọ́lé fún ẹ̀dùn nígbà kan ní kò sí àkáǹtì fún o àkáǹtì ara ẹ̀ ní gbowó sí o ta lọ́mọ Muyideen ṣe bá Àgbàlá Gabriel láyé mọ̀ ẹ̀yin tẹ́ ẹ sí àkáǹtì fún ẹ ti ńlá láti wà l'Amẹ́ríkà ẹni ọ̀nà àkáǹtì wà Nàìjíríà. ẹni yìí ọkọlé fún ó kó kọ́kọ́rọ́ lọ with document ó fẹ́yàwó fún ó bá ṣìyàwó láìláìlẹ́la ó sì ṣọ́ọ̀bù fún ọ̀rọ̀ ajá bẹ́ẹ̀. ọmọ ìyá yín tó sọnù nígbà tí láre kiri abẹ́ bíríìjì wúrò ẹ rí ẹ mọ̀nà bí ọwọ́ àgbàdo. àbá mi Asimi Yusuf òótọ́ lẹ́sọ̀ wà láyé try àmọ́ tó bá yẹ kéèyàn kílà rẹ̀ nígbà tí ìyá kan bóde tí ń pariwo mi tí ń bà mí ló kọjá sẹ́yìn ẹ̀rí sọ onítọ̀hún débi kẹ́ bá ń bá fún lẹ́sì pé má bà àfa yìí ló kọjá. Mr. Asimi Yusuf nígbà tí Olúṣọlá bọ́s online tí ń sọ pé mi ni mo ṣàṣìmú ìdí láì kú ònú ilé mi sà ẹ̀yin ò rí sọ yẹn sà débi kẹ́ ẹ sọ fún kẹ́ ẹ má bà àfa yìí ló kọjá. Yes sir ọ̀rọ̀ mo understand ọ̀rọ̀ yìí o nígbà tí wọ́n fọ́ parí mi nígbà tí mo gbà wọn lámọ̀ràn gẹ́gẹ́ bí tí Islam kọ́ wa pẹ̀tí gàba dé láàrin àwọn méjì káwá bò láti ṣàtúnṣe bóyá yìí ò mọ̀gbẹ́ náà bóyá ẹ rí ẹ̀ka kún. Yorùbá dẹ̀ ní ẹ̀tọ́ bá máa ti wáyé olúùdẹ̀gùn ní ọmọ àti lọ rẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ yìí ni àárín rẹ̀ náà mi lè dákẹ́ fún un kódà àjọ wò dé sinimá ni díẹ̀ dìde ló pé sinimá sọ ti yé sà á rí i pé láti bí ọlọ́sẹ̀ mélòó kan oṣù mélòó kan aṣọ kankan pa ẹ̀ àgbọ̀dì bí ọlọ́run padà jẹ́ wárẹ̀ tí Muyideen títa ló lọ ń pè é inú èyàn máa dùn náà sẹ́ẹ̀mọ̀ pàṣeyọrí kan ló jẹ́ fún wa ni àṣeyọrí kan ní bàbá mi ẹnu pé Muyideen ní ọ̀ṣọ́ fún wọn mímí kí n ètò padà wí ní pé ọmọ ọmọ wí bẹ́ẹ̀ fún ta lọ́nà ni ṣé bí Islam ṣe kọ́ wa nìyẹn ni kódà Kristẹni kọ́ wa bẹ́ẹ̀ ìṣẹ̀sìn ọkọ wa bẹ́ẹ̀ torí náà Muyideen lọ́wọ́ adé tí wọ́n sọ wípé kọ́mẹ́tì ń ṣe ọpọlọrin òpè ẹjẹ́ tí ẹ̀ ló gọ́ọ̀mù sófìtì ni bó ọ̀rẹ́ ṣe máa fi gọ́dù ìbú yìí kan Mr. Ìṣọ̀lá gọ́wì náà má dáa díẹ̀ ẹ jọ ṣe mo fáìn Mrs. Olúfúnmi-ká alájà agbọ́mọ́ bí wọ́n àwọn ti TikTok inú àbúrò ní sẹ́yìn làwọn TK
Deli Kabi, Abdurrahman, Abba Masoud, Mr. Bello. God bless anybody. I just say more fine. Yeah, me fa ke mo ni mo fine. Ni mo pe kini mo fit e bayo. Abajo ti yo ni rugbe. Ah. I just so fit ni. Ah. Ah. Ọlọ́run Yasin. Ah. Wọ́n ṣe àjù wọn lọ́nà o. Wọ́n ṣe àjù wọn lọ́nà. Nígbà táwọn ṣàbòsí o, ẹ̀rù kúkú lè bá wà o. Wọ́n ṣe àjù wọn lọ́nà. Ẹjọ́ àdìsẹ́ mo fọ́ ìṣẹ́ ayé ti TikTok mo retí comment. Ah. Ajé. Ọ̀dà fi ká sọ pé èmi gọ́ọ̀mọ̀ lu gọ́ọ̀mù lẹ́kọ̀ọ̀kan o torí wọ́n kó mi jẹ́ o Ọlọ́run aláìláìláìlá tí mo wá wé láwà ní mọ́ báyìí màá tún wá fáìn jù báyìí lọ tí mo bá lọ wé láwà ní mọ́ báyìí pẹ́rẹ́ màá ti wọjú jù. Mrs. Fagbemi wọ́n ní 100 wọ́n tún fún mi 100 mo gbà tán pátápátá 100. Bákan náà ẹ̀yin olóríire ẹ má gbàgbé àǹfààní tí mo ní bẹ́ẹ̀lẹ̀ fún yín o. Àǹfààní ilẹ̀ tí mo ní bẹ́ẹ̀lẹ̀ Ìdùnnú homes Ìdùnnú homes and property Ìdùnnú homes and property ẹgbọ́ ilẹ̀ ti wà lẹ̀ báyìí wọ́n ń ṣe bónọ́ọ̀sì ọdún lọ́wọ́lọ́wọ́ báyìí Ìdùnnú homes and properties ilẹ̀ tí wọ́n ń tà ní 1.5 million lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ó ti di 800,000. Ìdùnnú homes and property ilẹ̀ tí wọ́n ń tà ní 1.5 million bónọ́ọ̀sì ọdún wọ́n ti ń tà ní 800,000 báyìí 800,000 ni wọ́n ń tà báyìí ẹ bá dẹ̀ra plọ́ọ̀tì ilẹ̀ kan wọ́n á tún fún ní báàgì ráìsì kan ẹni bá ra plọ́ọ̀tì ilẹ̀ méjì wọ́n á fún ní báàgì ráìsì kan àtòróró ẹ bá ra éka yóò gba ráìsì yóò tún gbẹrẹ ẹlẹ́sẹ̀ mẹ́rin. Ẹ̀rí gbẹ́gò ilé Ìdùnnú homes and property Ẹ̀pẹ́ at Lagos ní ilẹ̀ yẹn wà ìwọ náà gbìyànjú kọ́ dówó pọ̀ pẹ̀lú wọn àwọn eléyìí disappoint èèyàn o Ọlọ́run gọ́ọ̀bù yìí àwọn ni wọ́n fún mi o gọ́ọ̀bù yìí mi rò pé mi jẹ́ fáìn tó báyìí o Ọlọ́run mo dùn o Yasin I want juice more juice I juice. Nọ́mbà tẹ́ máa pè wọ́n sílẹ̀ lẹ́yìn Ìdùnnú homes and property Ẹ̀pẹ́ at Lagos nílẹ̀ yẹn wà plọ́ọ̀tì kan 800,000 1.5 million ni wọ́n dẹ̀ ń tà tẹ́lẹ̀ bónọ́ọ̀sì ọdún ni òtọ́dún bá ti lọ ilẹ̀ yẹn lè di 2 million ó lè di 2 million èmi pẹ̀lú yín náà ìjọba ti Nàìjíríà wà o nọ́mbà tá a máa pè wọ́n sí rè 081 ṣé ẹ ti kọ́ 081 62 36 21 59 081 62 36 21 59 or 090 42 85 04 41 090 42 85
0441 ẹ pè kẹ́ bá wa dòwò pọ̀ pẹ̀lú ògbólẹ̀ ní kábàámọ̀ burú ọlá ìpínlẹ̀ alukuran mo ní mo fẹ́ gbé àwọn mélòó kan wọlé ní TikTok. Ẹ kò gbé wa. Ọlọ́run má fi bànújẹ́ kún àmín má fi bànújẹ́ kún. Ẹ ṣeun ẹjọ nípa àwọn náà ti bá mi tẹ̀ yìí. Thank you very much. Bólúwájí Ṣemílóore Abíọ́dún àbúrò ní ṣe fún mi. Nípa àwọn ìdùnnú home and property nìyẹn. Ogún àgbáyé ọmọ mi tó sú ọ ogún àgbáyé ṣé gbọ́bù ìfìtì mi. Ṣó fìtì mi ẹ̀yìn abẹ́ mú mi sí ẹni. Ṣé mo fáì? Ẹjọ mo ní di comment Facebook and TikTok. Ṣé mo fáì? Ìwà lẹ́yẹ ìyá mi dáadáa. Ogún àgbáyé ni mo mọ̀ mọ́ ó ti tán. Tọ́lọ̀ báyìí ti ní kéèyàn mọ̀ mọ́ kò sí nira nú ayé ẹ̀ mọ́. Ó yẹ Túndé Mohammed àbúrò ní sẹ́yìn. Ẹ lọ gbèjì láti bá àwọn ìdùnnú home and property ẹ lọ bá àwọn dòwò pọ̀ o. Wàláì ilẹ̀ 1.5 ni wọ́n tà ní 800,000 báyìí o. Ọlọ́run ní fi wá sílẹ̀ àbúrò ní ṣe wá. Bákan náà mo kí wa kú múra ọdún Christmas. Ètò kù ní ìsìn tá a máa fà báyìí ní oúnjẹ kérésì. Oúnjẹ kérésì. Oúnjẹ kérésì jíjẹ ni o. Ètò ni wọ́n fẹ́ wí, ètò náà fẹ́ wí. Oúnjẹ Christmas. Ẹjọ ẹ má gbé fò mí o. Ẹ má gbé fò mí o. Bẹ́ẹ̀ gbé báàgì ráìsì fún mi. Kérésì náà ni o. Àwọn àfáàlẹ̀ kan bẹ́ẹ̀ létí wọ́n jẹ́ o. Bákan náà gbogbo ayé má gbàgbé program Mọ́lídì Nàbí yìí wa 4-in-1. January 18. January 18. A ṣe mọ̀lẹ́dì ọjọ́ bíi ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ní January 18. A fẹ́ sí mọ́sáàsì ó di 2. A fẹ́ sílé ó di 3. A fẹ́ fún àwọn èèyàn láwọ́ọ̀dù ó di 4. A fẹ́ dúpẹ́ pé ojú tí ọ̀tá wa ó di 5. 5-in-1 January 18 kọ́lá ọjọ́ kọ́ bá wọn ṣe. Gbogbo yìí àwọn tágbà lálejò àtàwọn tágbà yẹn lálejò àtàwọn tí wọ́n fọlọ́ tra àwọn ẹgbẹ́ àwọn fẹ́ bá ní kó ìdùnnú fọjọ́ náà Ọlọ́run kọjọ kó bá wọn ránṣẹ́ ìdùnnú sí yín ọlá àpẹẹlẹ àlùkùránì ọlá àmọ́ṣe ọlá quwwata illa billah. Olófo ní ọmọ bínú ológo ní Kíre ni wọ́n bí mi sí o bàbá àti wà pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ bàbá àti wà pẹ́ pẹ̀lú wọn lónìlẹ̀ ní Kíre o ní Kíre. Èmi lọ́wọ́ ló fẹ́ yín Ajabdul Wasi Ahmed El Ghazali aka Komado ọ̀nà òdodo TV
fáwọlì ulama ìrẹwọlé sọkà àpọmọ ìkírè èkó yìí ọmọ kan bí ọ̀ká tẹ́bù ọmọ ẹsẹ̀ ọba ayé gbára nù èmi ni mo tún jẹ́ bẹ́ẹ̀ kọ̀sáyè fábòsí bí yẹn bá gbé wá yóò á dà padà fún immediately ojú òní tiwa àrùn ní gbogbo ẹni tẹ́ wà pẹ̀lú wa ní TikTok ní Facebook ní ọlọ́ba bí abùkátà ẹnì kọ̀ọ̀kan wa mọ́sọ́pá àfọ̀nù níṣẹ́ o bẹ́ẹ̀ mi ṣe wà yìí ọ̀nà mẹ́ta mo ti ń gbẹ sálárì o torí ọ́fíìsì mẹ́ta ni mo ti ń sáàfù mo sáàfù ní ọ́fíìsì ká kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ mo sáàfù ní ọ́fíìsì ká ṣe wáàsí mo tún sáàfù ní ọ́fíìsì ká ṣàdúà fún yàn kọ́rọ̀ máa da yàn láàmú kéèyàn pé gbà àfáà mi ó rí báyìí á gbẹ lọ fún un dèédé àwọn tọ́lọ̀ ń lò wá fún un náà ni wọ́n ń dúpẹ́ fọ́nà lára wa ìyá onírúgbọ̀n ẹni ó bò mí lówó fi ṣe mólídìí àfáà mi èèkan bí tí ló pè mí àti ẹ̀pọ̀ ọlọ́run dẹ̀ fi mí ṣe sábàbí fún un dídírí àgbàlagbà níní of course olófo ní ọmọ bínú ológo gbogbo àwọn tí ọlọ́run lò fún wa àfọ ò lè pèrè ẹ̀ lólówó tá a bá bá pèrè ẹ̀ lólówó ẹ̀ tí ń fún kí lápè wọ́n ọlọ́run má dá yín dúró má dá yín dúró má bá ní mú yín tẹ̀síwájú inú owó inú ọlá inú àlàáfíà inú àsìkì inú ìfọ̀kànbalẹ̀ inú gbààyè inú gbàdúà mọ́jẹ̀rí ọ̀tọ̀ tó jẹ́lé lórí ọlá masha Allah la quwwata illa billah January 18 kọ́nà ọba wá sí ọ̀tá èṣù máa pò fún ìjọ náà ìbànújẹ́ ọ̀tá owó tó pọ̀ sí yá ooo àwọn alábòsí wọn á tún lulẹ̀ sáà kí wọ́n ti ń lulẹ̀ wọ́n bọ̀ tipẹ́ ojú òní àtẹ́mí àti àní sísè o. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.